ìdárídé ogun yìí tálàfin Àtìbá jẹ tán ni wọ́n pè tó wá di Báṣọ̀run. Tẹ́ bá dẹ̀ lọ wo ìgbà tí wàhálà dé láàrin Olúyọ̀lé, ẹ lọ wo inú ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrunmí, mo ti ṣàlàyé gbogbo ẹ̀ ń bẹ̀. 27 episode ló dé, mo lọ́dún ẹ̀ mú fáwọn èèyàn lọ́dún ẹ̀, ó wà lórí WhatsApp mú fáwọn èèyàn gan rẹpẹtẹ nígbà yẹn. Àmọ́ bẹ́ẹ̀ yẹn ọba gbà ní ìsìn yóò ra data tó 27 episode, ẹ mọ iye data tí ó consume. Ẹ̀sùn tí Olúyọ̀lé fi kan Kúrunmí ó ní wípé òun ò sí lọ́yọ̀ọ́, pé tó bá lọ sọ́yọ̀ọ́ lọ kí Aláàfin tó sọ pé Kakanfò kìí gbé nínú ìlú ní kápítà ni, olúùlú ilẹ̀ Yorùbá yan Ọ̀yọ́ kìí gbé ń bẹ̀, ṣùgbọ́n ó lè lọ k'Aláàfin pé bó ṣe máa ń lọ sí Ọ̀yọ́ yẹn yí pé tóun bá wà nínú Ọ̀yọ́ ni yóò kọ́kọ́ wá kí òun kó tó lè dọ́dọ̀ Aláàfin, ó dẹ̀ ṣe rí